kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tànà. Àṣesílẹ̀ Adam tànà akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tànà. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wà á ti ká tíra bàbá àwọn bàbá lágége tànà. Wà á ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ bírú ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tànà àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tànà bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó tí ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí. Abímọ akọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tànà tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tànà ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tànà. Ó bàbá Ádámọ̀ tànà ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tànà. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tànà. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tànà. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tànà. Ọmọ bàbá lágége tànà ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tànà. Dáyì ni wọ́n ní ìwé yìí olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tànà tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó mú ṣẹ́ ọlọ́run kànga wọ́n pọ̀ ní ṣẹ́ ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ ọlọ́run àfa bí fún ẹ lówó àràsìn tán kò fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tànà. Àìṣà tó bí Adam tànà bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tànà bàbá tó bí Adam tànà làfà bàbá lágége tànà. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tànà. Sheikh Umar lágbàájú ní àfà bàbá lágége tànà. Ní Kánò Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tànà. Ìyànjú Ádámọ̀ tànà ló gbé bàbá lágége tànà. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tànà ló kọ́ bàbá lágége tèmi. Mọ́ríkàs lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tọ́ Mọ́ríkàs mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tànà tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tànà ṣàlè sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tànà kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi torí bàbá lágége tèmi. Agbádá ṣeun Adam tànà tèmi gbálùkì ń balẹ̀. Ayọ̀ ọkàn tọmọmọ tànà ìráyé sá tọmọmọ tànà ìjẹ́ akin tọmọmọ tànà òdodo tọmọmọ tànà ṣe lélókun lára tèmi. Káwá sọ̀rọ̀ mímọ́ tèmi wárí bàbá lágége tànà. Ìtàn bàbá lágége tànà ẹkún tí ń gbọ́ látà tànà. Bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Mọ́ríkàs tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ àkùtì ọ̀kan. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ibi tí bàbá lágége tànà Adam ibi tí bàbá lágége tànà ti parí ní àbíkú tèmi. Ti bẹ̀rẹ̀ Mọ́ríkàs tànà ti ju tànà lọ láyé tèmi. Ìdàdí sáà náà wí tànà dípúlọ́mà tún ti kúnlẹ̀ ní yunifásitì ńlọ mùdí
ẹ ṣé bàbá lágége tèmi ilẹ̀ àti fífẹ́ tàná lèmi ti tún jẹ́ kó máa fẹ̀ sí àsọsílẹ̀ Adam tàná báwọn ilẹ̀ mọ́ríkà kan gbàtàn ní ó padà ló ń ṣẹlẹ̀ yìí bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán òkè bàbá wa lágége tèmi tí ń ralẹ̀ náà padà tán new building mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi ṣòfọlá mọ́ríkà tèmi lọ́wọ́ bàbá lágége tèmi àjọṣepọ̀ àṣìyàrí pẹ̀lú mọ́ríkà tó ń kú lọ sí i ìtẹ̀síwájú bàbá tàná ní bàbá lágége tèmi. bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. síra bàbá lágége. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فإنه من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوك لدو الله أسنترى ìkẹ́ìgẹ̀ fún aṣíwájú wa ẹni tí Ọlọ́run ọba rán sí wa tó gbé dìde fún wa kó máa jẹ́ àánú àti ìkẹ́ kó sì máa jẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáńlá ayé tá a mọ̀ sí Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìkẹ́ìgẹ̀ Ọlọ́run kó máa bá Ànábì kó sì máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà àtàwọn tàbíìn àtàwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rí tí wọ́n jẹ́ kí iṣẹ́ náà dé ọ̀dọ̀ kó wa tiwa náà táwa náà fi wá mọṣẹ́ náà níṣẹ́ lára àwọn tó jẹ́ kárí iṣẹ́ náà ṣiṣẹ́ náà ni maulana fadilatu sheikh Adam Abdullahi al-Ilori rahmatullahi ta'ala alayhi wa sheikhina Kamaluddin al-Hadabi rahimahullah وتغمده الله بوسعة رحمته ومولانا تاج الأدب ويوسف الإباجي ومولانا فضيلة الشيخ محسن عيد والشيخ عبد اللطيف ياموني والشيخ الجرجيس àkọọdù àti gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ bẹ́ẹ̀ tí wọ́n kópa tó pọ̀ nínú ọ̀rọ̀ mímọ́ nínú ìṣẹ̀mí wa kọlọmbà wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn bákan náà مولانا فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري مدير المركز مدير الآم مدير العلم مدير الرحمة مدير الشفقة مدير الشفاعة ولن داكم عليكم العافية عليكم ديرا كلهم بواشيف بابانا بأكل أي القيوم الذي لا تأخذه سنة ولا نوم أو ترى به أكي بوبو انت جاء olólùfẹ́ ní olólùfẹ́ ẹ̀sìn olólùfẹ́ ẹ̀kọ́ olólùfẹ́ Islam olólùfẹ́ mímọ̀ olólùfẹ́ àgbọ́yé à ń kí kọlọmbà wa ṣàlékún dáadáa àti ìdẹ̀ra fún yín lórí ìkúnlọ́wọ́ àtàdúrótì tẹ́ ń ṣe fún wa lórí ìtẹ́tí sí wa ìwò wa tó sì já sí pé kí ni tuntun tá a fẹ́ wí tẹ́ ẹ̀ tí gbọ́ tẹ́lẹ̀ kí ni tuntun tẹ́ ẹ fẹ́ wí tá a tí mọ̀ tẹ́ ẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀ bí kì í ṣe pé ìfẹ́ tọlọ́hun tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà lẹ̀ ń lò tẹ́ ẹ fẹ́ fi gbọ́ wa kọlọmbà wa ṣàlékún dáadáa fún yín lọ́la la ilaha illallah. Naam, ẹ rí wípé kí ni tí a fẹ́ máa bára wa sọ lónìí òun náà ni kí ni àwọn nǹkan tí Ọlọ́run ọba ṣe léèwọ̀. A rí pé a ṣàlàyé fúnra wa sísọ nǹkan dèèwọ̀ ẹnìkan ò ní agbára rẹ̀ yàtọ̀ sí Ọlọ́run tó ní èèwọ̀, yàtọ̀ sí Ọlọ́run
tó ní ẹ̀tọ́. Kódà àwọn ànábì Ọlọ́run rahmatullahi ta'ala alayhim kọlọmbà wà kẹwọn, wọn ní agbára láti sọ nǹkan dèèwọ̀, wọn sì lágbára láti sọ nǹkan dẹ̀tọ́. Ló fi já sí pé nínú al-Qur'an náà ni Ọlọ́run a bá júwe sí fún wa. Ìntọ́lọ̀n bá wá pè léèwọ̀ iná lè wọ̀, in tó bá pè lẹ́tọ̀ lẹ́tọ̀, ẹnìkan ò lágbára láti tún wá fi èèwọ̀ kan kún èèwọ̀ kan tàbí kó fi ẹ̀tọ́ kan fún ẹ̀tọ́ kan. Ló fi já sí pé prógrámù wa yìí kò ní lè pẹ́ púpọ̀. A rí pé tá a bá lọ sínú al-Qur'an, a rí pé Ọlọ́run bá jẹ́ kó yé wa nínú Suratul Hadid ayé ẹlẹ́ẹ̀kẹsàn wípé huwa alladhi yunazzilu ala abdihi ayatin bayyinatin liyukhrijakum min adh-dhulumati ila an-nur wa inna Allaha bikum lara'ufur rahim. Suratul Hadid ayé ẹlẹ́ẹ̀kẹsàn. Náà ni pé Ọlọ́run bá yìí yunazzilu ala abdihi ayatin bayyinatin, òun lọ́lọ́run tí máa sọ àwọn àdájọ́ kalẹ̀, àwọn wáàsí fún ẹrú ẹ̀ tí ń jẹ́ Muhammad láwọn ìkìlọ̀ tó fojú hàn. Kí nìdí tó fi ń ṣe bẹ́ẹ̀? liyukhrijakum mina dhulumati, torí pé kọ́lọ́run lè bá mú yín jáde kúrò nínú àwọn òkùnkùn ila nur, bọ́ sínú mọ́lẹ̀. Wa inna Allaha bikum lara'ufur rahim, torí pé Ọlọ́run ọba yín ni o, lara'ufur rahim, ọba aláàánú oníkẹ́ni. Eléyìí tá a bá tún wá wo al-Qur'an bẹ́ẹ̀ náà, a rí pé kókó kan lélẹ̀ tọ́lọ́run torí ẹ̀ máa ń sọ al-Qur'an kalẹ̀. In tó torí ẹ̀ ń sọ kalẹ̀ náà ni pé ká tẹ̀lé òfin yẹn ká sì mọ yàpẹ́. Ẹ wá rí pé lára àwọn nǹkan tá a ti ṣàlàyé fúnra wa ni wípé min a'zami al-bid'i allati asalat fi tarikh al-islam, lára àwọn bídà tó lágbára tó ṣẹlẹ̀ sínú islam náà ni taqdimu al-aqli ala an-naql, náà ni ká gbé làákàyè síwájú òfin Ọlọ́run. Wadda'ahu anna al-aqla, káwá máa sọ pé làákàyè yukhalifu an-naqla, ká sọ pé ó takò ọ̀rọ̀ fi ba'd al-ahyani láwọn àgbà mi. So ìyẹn máa ń ṣẹlẹ̀ sí wa. Kí ló fà á? Áyà tó lè jẹ́ àmẹ́ bẹ́ẹ̀ tá a bá lọ sínú Suratul Baqarah áyà 170 tọ́lọ ní wa idha qila lahum ittaba'u ma anzala Allah qalu bal nattaba'u ma alfayna alayhi aba'ana awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wala yahtadun. Ọlọ́ni wa idha qila lahum, nígbà tẹ́ ẹ bá sọ fún wọn pé ittaba'u ma anzala Allah, ẹ tẹ̀lé òfin Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún yín tí ń ṣe al-Qur'an, qalu, èsì tí wọ́n fún yín ni wípé rárá o, bal nattaba'u ma alfayna alayhi aba'ana, nígbà ìta bá àwọn bàbá wa lórí ẹ̀yẹn òun náà làwa náà ó tẹ̀lé. Ìyẹn túmọ̀ sí pé wọ́n fẹ́ gbé làákàyè àwọn bàbá wọn lórí al-Qur'an. Ọlọ́run wá ní awalaw kana aba'uhum la ya'qiluna shay'an, ṣé wọn wá mọ̀ pé àwọn bàbá wọn tí wọ́n ń sọ yẹn la ya'qiluna shay'an, wọn dá nǹkan kan mọ̀ tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọn lè dín nǹkan mẹ́lẹ̀, wala yahtadun, wọn sì sí lójú ọ̀nà, wọn sì mọ̀nà. Ìyẹn láyà tá a fi mọ̀ yí pé èèyàn ò lè gbé làákàyè èèyàn wá gbé sórí ọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà a tún gbọ́dọ̀ mọ̀ pé al-haramu hukmun shamilun abadiyyun thabitun bil-man'i alladhi la rukhsa fi. In tá ń pè ní haram, òfin kan ni tó fẹsẹ̀ rinlẹ̀ pé ẹ má ṣe nǹkan báyìí tí ò sàmójú kúrò bẹ́ẹ̀. In tí ò lámójú kúrò khassallahu bi nafsahu asra, Ọlọ́run nìkan ló máa fi ṣàrẹ̀ lẹ́ṣà.
ló fi já sí pé tá a bá lọ sínú Suratul Nahl aya 116 Ọlọ́run sọ fún wa wípé wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haramun litaftaru ala Allahi al-kadhib innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. Suratul Nahl aya 116. Ọlọ́run ní wala taqulu gbọ́dọ̀ sọ ẹ sì máa sọ lima tasifu alsinatukumul kadhiba ní tó já sí pé ẹnu ara yín lẹ fi wí síta àmọ́ lọ́dọ̀ èmi Ọlọ́run irọ́ ló bọ́ sí. Kí nìdí? Láti máa sọ pé hadha halalun, kó máa jáde lẹ́nu yín pé nǹkan báyìí halali ni tàbí nǹkan báyìí haramu ni. Litaftaru ala Allahi al-kadhiba, léyìí tó sì fi ń já sí pé ẹ fi ń dàdà parọ́ mọ́ Ọlọ́run ni. Ọlọ́run nìkan ló lágbára kó sọ pé haram, òun nìkan náà ló lágbára kó sọ pé halal. Ọlọ́run wá ní èrè àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀. Innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba, àwọn tí wọ́n bá dáadáa parọ́ mọ́ Ọlọ́run yìí la yuflihun, wọn ní jèrè, wọn ní jèrè. Bọ́lọ́run bá ti lẹ́yìn ò ní jèrè, kò lè jèrè náà nìyẹn. A rí pé lára nǹkan tá a fi lè mọ̀ wípé àwọn ànábì Ọlọ́run gan ò lè sọ nǹkan dé wọ̀. Ọlọ́run dídí sọ fún Ànábì Muhammad nínú Suratut Tahrim aya aláwọ̀kọ́. Ya ayyuhan nabi, ìrà nabi, lima tuharrimu ma ahalla Allahu lak, kílódé tó fẹ́ sọ di ìwọ̀ fúnra rẹ̀ ìntọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún ọ. Léyìí tó fi hàn yí pé ànábì Ọlọ́run fún rẹ̀ kò lè ṣe kíni o, kò lè sọ nǹkan dé wọ̀. Naam. A wá rí pé wal muharramat quyudul kayl as-sulukul insan. Àwọn nǹkan tá a ṣe léèwọ̀ yẹn kuyudu ni, kayl suluk, in tá a fi ń de ìwà ọmọ ènìyàn mọ́lẹ̀ pé ibi yìí ò lè débẹ̀, ibi yìí ò lè débẹ̀. Àmọ́ òfin Ọlọ́run olóye tó fi ṣe, tó sì já sí pé gbogbo nǹkan rẹ̀ kò kọjá 14. Naam, alákọ̀ọ́kọ́, gbogbo ń tá bá wá kà yìí, ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti ṣe kíní kan léèwọ̀ lẹ́yìn tàbí kẹ́nìkan ló ń fẹ́ ṣe kíní kan lẹ́tọ̀ọ́ lórí ẹ̀. Alákọ̀ọ́kọ́, ashirku billah, tí gbogbo ayé mọ̀, ìmú nǹkan míì mọ́ Ọlọ́run, ìpè nǹkan míì lọ́lọ́run, shirku, ashirku billah. Ashirku billah náà ni ká máa fi nǹkan jọ Ọlọ́run, ká máa fi kíní kan kẹgbẹ́ Ọlọ́run, ká máa fi nǹkan kan ṣe dédé Ọlọ́run. Bọ́lọ́run ṣe ń sọ pé lam yakun lahu kufuwan ahad. Eléyìí pọ̀ nínú ọ̀rọ̀ ẹnu gbà míì tá a máa ṣì wí, tá a máa ṣì sọ bẹ́ẹ̀ níbi Bọ́lọ́run ti tó. Kódà ǹjọ́ míì ma qaddarullaha haqqa qadrihi. Ashirku billah ká máa ṣàròyé púpọ̀. Shirku billah yìí a rí àyà tó ṣe léèwọ̀ fún wa. Tá a bá lọ sínú Suratul An'am àyà 151, that is Quran 6. Ọlọ́run ní ìrà Nábì kúl sọ fún wọn pé ta'alaw, ẹ wá, atlu ma harrama rabbukum alaykum. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín, kí n kà fún yín, kí n tọ́ fún yín, ẹ jẹ́ n wí fún yín. Ma harrama alaykum rabbukum alaykum, ìntọ́lọ́wọ̀n bá yín ṣe léèwọ̀ fún yín. Atlu ma harrama rabbukum alaykum, kí n ṣàlàyé àwọn ìntọ́lọ́wọ̀n bá yín ṣe léèwọ̀ fún yín. Alla tushriku billahi shay'a, alla tushriku bihi shay'a, ẹ má fi kíní kan, ẹ má fi jọ Ọlọ́run, ẹ má fi kíní kan, ẹ má fi kẹgbẹ́ Ọlọ́run. La insanan, ẹ gbọ́dọ̀ fi èèyàn jọ, la hayawanan, la shajaran, wala hadidan, wala jabalan, wala madadan. Nǹkan kan ò gbọ́dọ̀ kẹgbẹ́ Ọlọ́run lọ́dọ̀ yín. Lọ́lọ́run fi ń sọ fún wa pé innahu man yushrik billah, ẹni yóò tó bá ní kíní kan tó fi kẹgbẹ́ Ọlọ́run, qad harrama Allahu alayhi al-jannata, Ọlọ́run ti sọ àlìjánná di èèwọ̀ fún irú èèyàn bẹ́ẹ̀. Wa mahwahu an-nar, iná ní lọ, kò sí tó lè yẹ. Èèwọ̀ ni
kéèyàn máa sin lọ́hùn kó tún ní nǹkan mi ń kọ̀rọ̀ tó máa fi kẹgbẹ́ ọlọ́hun. Ṣírkù yìí òun láwọn bàyáàni míì tó kún tá a gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ bí i ṣírkil qawl, ẹbọ níbi ọ̀rọ̀ sísọ, ṣírkul hukmi níbi à ń dájọ́, ẹbọ náà ní kẹlòmíì máa tún mú ara mọ́ à òun fi rẹ̀ kẹgbẹ́ ọlọ́run. Òfin ẹlẹ́ẹ̀kejì òun ni uququ liwalidayn, uququ liwalidayn, kéèyàn pa òbí tì tàbí kéèyàn ṣe òbí níṣekúṣe. Níbi uququ liwalidayn yìí ẹ rí wípé lénìí ọ̀pọ̀ mùsùlùmí ló jìn sínú uququ liwalidayn níbi òbí. Tàbá wo ẹ dákun torí Ọlọ́run, tó dáa pé ẹnìkan ń gbálẹ̀ pẹ̀, ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú méje nítorí Ọlọ́run, ẹ dákun. شوف الماضي لمن جه naam ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú. Naam ẹ rí i pé ẹlẹ́ẹ̀kejì òun ni uququl walidayn nínú òfin Ọlọ́run, kéèyàn máa pa ìyá àti bàbá tì, kéèyàn máa ṣe òbí níṣekúṣe. Tá bá wo ọ̀rọ̀ òbí nínú Islam pàápàá nínú Al-Qur'an, Ọlọ́run máa ń fi ọ̀rọ̀ òbí ó máa ń fi tì sọ́rọ̀ ààrẹ níbi ẹ̀sìn, ó máa ń fi tì síbi ọ̀rọ̀ ẹ̀sìn tá a máa fi mọ̀ pé títọ́jú òbí ẹ̀sìn ni lọ́dọ̀ Ọlọ́run, èèyàn ò gbọ́dọ̀ má tọ́jú òbí, àìtọ́jú wọn èèwọ̀ ni. Ló fẹ́ pé tọ́lọ́run tàbá wò Suratul Isra ayah 24-23 àdìbọ́lọ́ ni wa qada rabbuka alla ta'budu illa iyyah, òfin Ọlọ́run ti pa láṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run. Nígbà tí ó sọ ní wa bil walidayni ihsana, ìyá àti bàbá yín ẹ ṣe dáadáa sí wọn. Ó sọ lọ gbogbo àwọn wà tá gbọ́dọ̀ wù sí wọn. Nígbà tí ó tún sọ ó ní wa abudullaha nínú Suratul Nisa ayah 36, ẹ máa sin Ọlọ́run wala tushriku bihi shay'a, ẹ má pa nǹkan kan mọ́, wa bil walidayni ihsana, ìyá àti bàbá yín ẹ ṣe dáadáa sí wọn. Ìyẹn fi hàn pé ó mú òbí ó ń fi sẹ́gbẹ́ ìjọsìn, kéèyàn lè mọ̀ yí pé lẹ́yìn Ọlọ́run ìyá àti bàbá ló kàn. Bẹ́ẹ̀ náà wa qarana shukru lahuma bi shukri, tí ó bá sọ̀rọ̀ ọpẹ́ dídú fúnra rẹ̀ yóò fi ọpẹ́ dídá àtàwọn òbí yóò fi sẹ́gbẹ́ tòun tó jẹ́ tọ́lọ́run. Tó bá wo Suratul Luqman ayah 14, ó ní anishkurli wa liwalidayka, máa dúpẹ́ fún mi kó o máa dúpẹ́ fáwọn òbí méjèèjì. Ìyẹn fi hàn pé bọ́lọ́run ṣe bàbàrà ara rẹ̀ náà ló bàbàrà àwọn òbí méjèèjì yẹn. Ó ní wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilmun, ibi kan ṣo náà ló lè ti yapa wọn ni pé tí wọ́n bá gbà ọ́ nímọ̀ràn wípé wá pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run tọ́lọ́run ṣe léèwọ̀ àkọ́kọ́ yẹn, fala tuti'huma, má tẹ̀lé àwọn méjèèjì, wa sahibuhuma fi dunya ma'ruf, àmọ́ má yẹra fún wọn títí láíláí. O gbọ́dọ̀ bá wọn ṣe tó fi kú ni. In tó lè mú ọmọ tí ó fi lóhun ò ní bóbi ṣe la ilaha illallah kò sí. Léni tó fi wá di pé léni ọ̀pọ̀ àwa mùsùlùmí la wá bàjẹ́ mbẹ̀ lórí à ń ṣe Islam. Ẹlòmí ò bá ya rẹ̀ ṣe, kò bá bàbá rẹ̀ ṣe, kò bẹ́gbọ́n ṣe, kò bẹ́gbẹ́ ṣe, kò bá ara ṣe mọ́ lórí Islam.
tọ́lọ́run dẹ̀ ń jẹ́ kó yé wa pé sọ̀híbù umma ọlọ́run fúnra ẹ̀ ní sọ bẹ́ẹ̀ o sọ̀híbù umma fi dúnìyà ma'rufa rí pé láyé yìí ó bá wọn ṣe ma'rufa pẹ̀lú dáadáa gbogbo ohun tó bá ń jẹ́ dáadáa láyé ló gbọ́dọ̀ ṣe fún wọn kódà imma yablugana indakal kibara kódà wọn bá dàgbà sọ́dọ̀ rẹ̀ kó jẹ́ nìkan nú wọn àbáwọn méjèèjì ó ní la taqul lahuma uffin mọ́ sọ̀rọ̀ tí ó bá wọn nú jẹ́ la tanharhuma má jagbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ọ̀rọ̀ àánú ni kó máa sọ fún wọn wajna' lahuma wakhfid lahuma jana'a dhulli min ar-rahma gbogbo bó ṣe tó yẹn bẹ̀rẹ̀ rẹ̀ lẹ̀ fún wọn min ad-dhulli kó má jámọ́ nǹkan kan níwájú wọn wa qul rabbi irhamhuma kama rabbayani saghira wà máa ní Ọlọ́run bá mi bó ṣe tọ́jú bí wọ́n ṣe tọ́jú mi kékeré náà ni kó bá máa kẹ́ wọn nígbà tán bá wà láyé náà bá tó sí láyé mọ́ wo Ànábì Ibrahim alayhi salam tòun tí bí bàbá rẹ̀ tó jẹ́ kèfèrí tó Ibrahim ò torí ẹ̀ yẹra fún títí tó fi dójú kú kò yẹra fún bẹ́ẹ̀ lárí bẹ́ẹ̀ wà náà Muhammad sallallahu alayhi wa sallam sáwọn tí wọ́n bí léni ewu àwa tá a láì ṣe Islam sínú ilé tá a ti jáde sínú ọ̀ràn tá a ti jáde sínú òbí tá a ti jáde kódà àwọn tá a jọ ń ṣe Islam tá a jọ ń kírun nítorí wọn nírùngbọ̀n àdáhùn sálámà wọn nítorí pé borun ẹlòmíì ò kanlẹ̀ bíi tiwa àdáhùn sálámà wọn nítorí pé ẹlòmíì ṣòkòtò ẹ̀ ò fò sókè àdáhùn sálámà wọn nítorí pé ẹlòmíì ò sí nínú ìjọ tàbí ìran tàbí mẹ́náhàjù kan tàbí àgbékalẹ̀ kan tá a wà tàbí làákàyè kan táwọn àfáà kan kó jọ tá à ń lò torí pé wọn sì ń bẹ pẹ̀lú wa ọ̀tá là ń bá wọn ṣe àárí wọn sẹ́lẹ́sìn kódà ẹ wo bọ́lọ̀ ń ṣe ń sọ̀rọ̀ òbí Ọlọ́run fi ìtọ́jú òbí ó fi ṣe ẹ̀sìn ó ní wabil walidayni ihsana an ishkur li wa li walidayka máa dúpẹ́ fún mi tá a fi rí inú àwọn ànábì Ọlọ́run tí wọ́n tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé awzi'ni an ashkura ni'mataka alayya wa ala walidayya so tí wọ́n fi ń tọrọ báwọn ṣe lè mórí táwọn oníṣẹ́ aláìmoore sọ́lọ́hun lórí ọ̀rọ̀ òbí àwọn àti lórí ọ̀rọ̀ ara wọn lé ní aláìmoore làwáyà ẹ̀sìn ò lápá lára wa àsorí ẹ̀sìn kodò ọ̀tọ̀ ní tẹ́sìn ń wí ọ̀tọ̀ ní táwa náà ń sọ kọ́lọ́nkó làwọn bẹ̀ òfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó jẹ́ èèwọ̀ uququl walidayn ìyẹn ni pé tarikul walidayn kéèyàn pa òbí tì kó má pọ́n òbí lé kó má rí wọn sí nǹkan kan kó má yẹ̀yẹ́ wọn kó má jẹ nǹkan lọ́dọ̀ ẹ̀ kó má níwúlò lọ́dọ̀ ẹ̀ torí pé lómi ìfẹ́ lọ́kọ eré social media yìí náà láti ń gbọ́ pé àwọn kan ṣe súnà títí wọ́n sì gbé ìyá àwọn lọlé ẹjọ́ láwọn tọ́lọ́wọ́n ọba ní ká lọ gba ìsìn lọ́dọ̀ ẹ̀ wípé fáńkì òhunna bí idni ahlihinna ẹ lọ́ọ́ fẹ́ wọn lọ́dọ̀ àwọn èèyàn wọn pẹ̀lú yọ̀ǹda àwọn tí wọ́n ní wọ́n àwọn tó wá ní wọ́n ní àtúnwá gbé wọn aláàfẹ́ ran wọn lẹ́wọ̀n adẹ́ni Islam náà là ń ṣe àìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ táwọn èèyàn jí gbé sá lọ lórúkọ ẹ̀sìn àìmọye àwọn fatuwa là ń gbọ́ lórí social media tí bàbá rẹ̀ bá jó ní jálàbí tó bá kú mọ́ sí jẹ́ owó kú ní torí pé kìí ṣòkú Islam lóríṣiríṣi àwọn fàtúwá tó já sí pé àáfàá tó sọ ẹ ti mọ̀ pé làákàyè ẹ ti kọrí sẹ́yìn ọmọ tó bá lò náà òun náà ò lè ṣe oríire láyé àti lọ́run torí pọ́rọ̀ òbí ju bẹ́ẹ̀ lọ kódà kó jẹ́ kèfèrí kó jẹ́ babaláwo Ibrahim alayhi salam kò pa bàbá rẹ̀ tì Sayyidina Ali kò pa bàbá rẹ̀ tì Ànábì Muhammad kò pa àwọn òbí ẹ̀ tì Ànábì Ibrahim kò pa àwọn òbí ẹ̀ tì níbùlẹ̀ yìí ti wá rí kéwù títí ṣe jámíà abúlẹ̀ ti rí jámíà Nàìjíríà ní àbí abroad àbí jámíà aṣáláńgá tí wọ́n ti làákàyè yín mọ́ kọ́lọ́n kó làwọn ń bẹ kó ṣàánú fún wa òfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó jẹ́ haram ni kí èèyàn pa òbí ti ní gbogbo ọ̀nà ìbáàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣe Islam wọ́n ṣe Islam ìwọ kọ́ ló ní Islam Ọlọ́run ló ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn Ọlọ́run ní sahibuhuma fi dunya ma'rufa láyé yìí o gbọ́dọ̀ tọ́jú wọn dójú kú ni kódà kan jẹ́ káfìrí bá Nábì ti tọ́jú àwọn tí wọ́n ní dójú kú. Nam ẹlẹ́ẹ̀kẹta tó ń jẹ́ haram òun náà ni qatlul awladi min imlakin aw khashyat imlakin kíyàn pa àwọn ọmọ tó bí látara àìní tàbí ìbẹ̀rù òṣì Ọlọ́run sọ yẹn náà nínú Al-Qur'an tá a bá wo Suratul An'am aya 151 Ọlọ́run ní wala taqtulu awladakum min imlakin nahnu narzuqukum wa iyyahum Ọlọ́run ní ẹ má pa àwọn ọmọ yín o
min imlakin nítorí àìní nahnu narzuqukum tóra wà làwa ń gbọ́ jíjẹ mímu yín wa iyyahum àti tàwọn náà àwa làwọ́ máa gbọ́ kì í ṣe yìí. ilé ní ẹ̀rí pé ọ̀pọ̀ ló ń pa àwọn ọmọ eléyìí yàtọ̀ sí kílẹ̀ tí ń pè family planning wà ní Islam à ń padà bọ̀ wá treat yẹn ó lè jẹ́ lẹ́yìn tọ́pìkì eléyìí àyè wà fún kéèyàn plan tahdidu nasili ni wọ́n pè é so àbí tenzim ìfètòsọ́mọ bíbí au tahdid tàbí kápá àlàsì pé ẹnu wọn bá ń tí mo fẹ́ bí nìyí wa ma tasha'una illa an yasha Allah tọ́lọ̀ bá ti ní ẹnu wọn bá ń tó bínú ẹnu wọn bá ń tó bí náà ọwọ́ Ọlọ́run ló wá kù sí so kò sí ní tó burú nu family plan ọ̀rọ̀ ń bọ̀ lórí ìhun apàdà ṣàlàyé lórí ẹ̀ àmọ́ káwá bí ọmọ káwá pa min imlak nítorí àìní Ọlọ́run ní ká má pa àwọn ọmọ wa bóyá ń gbà ó ti wá dọmọ káyẹ̀ṣẹ̀ wá lọ boyún yẹn jẹ́ ìyẹn ò ṣe tanzimu mọ́ ìyẹn ò ṣe tahdidu mọ́ ìyẹn ò ṣe bá ń fà lásọ ọmọ bíbí mọ́ à ń pa ẹ̀mí nìyẹn so àwa là ń gbọ́ jíjẹ mímu yín àti tàwọn náà èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin al-iqtirabu min al-fawahish àwọn àwà àbàjẹ́ àwọn ìran àwà àbàjẹ́ yìí tó lọ ń ṣe léèwọ̀ yìí náà ni ká súnmọ́bìnrin àìtọ́ ká súnmọ́kùnrin àìtọ́ èyí tẹ́ ń pè ní lesbianism nínú ẹ̀ náà ló wà kọkùnrin máa fẹ́ ọkùnrin gay nínú ẹ̀ náà ló wà kọkùnrin máa bá ewúrẹ́ ẹranko sùn nínú ẹ̀ náà ló wà so pẹ̀lú gbogbo àwọn àwà tó jẹ́ fàwáhíṣù bẹ́ẹ̀ ìkànnù jàn pé gay tọkùnrin yóò máa súnmọ́kùnrin tóbìnrin yóò máa súnmọ́bìnrin tọkùnrin yóò máa súnmọ́kùnrin láwọn ọ̀nà tí ò tọ́ fàwáhíṣù làwọn yẹn tàbí ká súnmọ́ ẹranko gbogbo ń táwọn èèyàn ń ṣe lónìí ìran fàwáhíṣù nìyẹn tọ́lọ́hun sọ fún anú al-Qur'an wípé Suratul An'am aya 151 wípé wala taqrabul fawahisha gbogbo orú àwọn fawahish bẹ́ẹ̀ ẹ má dédé ẹ̀ ìwọ ni kọkùnrin máa súnmọ́kùnrin kóbìnrin máa súnmọ́bìnrin kọkùnrin tún máa súnmọ́ ẹranko inna lillahi wa inna ilayhi raji'un àti máa súnmọ́ rẹ ní lọ́nà àìtọ́ fawahish ní gbogbo àwọn yìí òfin kan tó dé wọn nù la taqrabul fawahisha ẹ má dédé ẹ̀ ma dha'ara minha yálẹ̀ èyí tó fojú hàn bẹ́ẹ̀ ni ó wà ma batana àti èyí tó farapamọ́ ma batana ma dha'ara wà ma batana dé pé àwọn èèyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú ajá torí pé wọ́n bù wọ́n lówó hada min al-fawahish haram gbogbo orú náà fawahish bẹ́ẹ̀ haram ni ó ti ń di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún qatilu nafs pípa ẹ̀mí kò jọ wá lójú lórílẹ̀-èdè yìí mọ́ kódà kò jọ àwọn ẹlẹ́sìn lójú gbogbo ìdájọ́ wa pípa ni tí ó sì sí ìdájọ́ ká pààyàn ní ìsìláàmù kọjá ẹyọ kan tá a fẹ́ mú wáyé náà nínú Suratul An'am aya 151 ọlọ́ni wala taqtulu nafsa allati harrama Allahu illa bilhaqqi ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí èyí tọ́lọ́hun ọba mi ti ṣe léèwọ̀ illa bilhaqqi àyàfi tẹ́mi yẹn náà bá gba ẹ̀mí tó fi ń já sí pé an-nafsu bin-nafsi so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ so ẹ̀mí ó gbọ́dọ̀ pàtàkì lọ́dọ̀ wa torí pé ntọ́lọ́hun sọ fún wa ni pé man qatala nafsan bí yẹn bá pa ẹ̀mí kan faka'annama qatala an-nasa jami'an ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí pátápátá ni ó pa gbogbo èèyàn bẹ́ẹ̀ náà bí èèyàn bá yí ẹ̀mí kan ó dàbí ìgbà tó yé gbogbo ìran èèyàn ní bẹ́ẹ̀ mi ṣe pàtàkì lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run ṣe tọ́jú ẹ̀ síbi tá àti ní rí àmọ́ lónìí kò jọ wá lójú à ń gbà bí ìgbà téèyàn ń pa ìṣinṣin ni kọ́lọ́run kó là wá ń bẹ̀. náà ẹlẹ́ẹ̀kẹfà akilu malil yatim ìmáa jẹ owó ọmọ òrukàn haram ni Suratul An'am aya 152 ọlọ́ni wala taqrabu malal yatimi illa billati hiya ahsan ẹ má máa jẹ owó àwọn ọmọ òrukàn
ẹ má dédé ẹ o owó ọmọ òrukàn ẹ má dédé ẹ o illa billati hiya ahsan àyàfi tẹ́ ẹ bá fẹ́ ná láti fi tọ́jú ọmọ náà tẹ́yìn ò ní hatta yabluga ashudda tí ó fi dàgbà tó wó yẹn ó fi bọ́ sọ́wọ́ rẹ̀. La taqrabu mal al-yatimi ọlọ́run gan sọ fún wa pé innal ladhina ya'kuluna amwala al-yatimi àbí innal ladhina ya'kuluna bọ́lọ́ ń ṣe innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira tí n bá ṣe áyà yẹn ó ṣe àṣà fún mi. So ọlọ́run jẹ́ kó yé wa pé alladhina ya'kuluna amwala al-yatama zulman àwọn tí wọ́n bá ń jẹ owó ọmọ òrukàn níjẹ tàbùsí innama ya'kuluna fi butunihim nara wọ́n ń jẹ iná síkùn ara wọn ni wa sayaslawna sa'ira wọ́n sì padà wọ iná yẹn náà tú láàsì ni. ọlọ́run ní wala ta'kulu wala taqrabu mal al-yatimi ẹ má jẹ owó ọmọ òrukàn illa billati hiya ahsan hatta yabluga ashudda àyàfi tẹ́ ẹ bá fẹ́ ná lórí ìṣẹ̀mí ọmọ yẹn títí tọ́mọ yẹn ó fi dàgbà bóyá yóò sanwó léwé yóò sanwó ilé ẹ̀kọ́ ẹ sanwó jíjẹ rẹ̀ ẹ sanwó mímu ẹ̀ lè fi lè fọwọ́ kàn kó tó dàgbà tí ò bá sí yẹn ẹ lè fọwọ́ kàn owó ọmọ òrukàn haram ni Suratul An'am aya 152 òfin kan nìyẹn. bákan náà al-ghishu bil-kayl wal-mizan ìmọ̀ jàǹbá àwọn èèyàn níbi òṣùwọ̀n àti òdiwọ̀n tó bá wílé nísìn ó rí pé 1 2 3 4 5 6 7 ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ìmọ̀ jàǹbá àwọn èèyàn níbi òdiwọ̀n àti òṣùwọ̀n kò sẹ́nìkan tó fẹ́ mórí bọ́m̀bẹ̀ Nàìjíríà mọ́ tọ́lọ́run sọ fún wa wípé wala awful kayla wal mizan ẹ̀wọ̀n òṣùwọ̀n àtòdiwọ̀n ẹ jẹ́ ó pé bil qisti la nukallifu nafsan illa wus'aha àwọn ọlọ́run kì í la òfin kan bọ́ ènìyàn lọ́rùn illa wus'aha àfi ká mọ̀ pé òfin ni òfin tó rọ̀ ọlọ́run láti lò ní. kí ló wà ń bẹ̀ lénìí ọlọ́run tó sọ fún wa nínú al-Qur'an níbi kan wípé wailun lil mutaffifin orí burúkú òfò ìyà àdánù igbe ń bẹ fáwọn tí wọ́n máa dín òṣùwọ̀n àwọn olùwọ̀n òṣùwọ̀n tí wọ́n máa ń wọ̀n ní. at-35 wọ́n máa ń dín òṣùwọ̀n àwọn èèyàn ó ní alladhina idha talu ala an-nasi yastawfun táwọn bá fẹ́ lọ wọn ọjà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gbà á ní pípé táwọn bá fẹ́ lọ wọ́n wá pípé ni wọ́n gbà rẹ̀ sí báàgì pípé ni wọ́n gbà rẹ̀ sí àpò ẹ̀wà pípé ni wọ́n gbà àpò àgbàdo àmọ́ idha kaluhum aw wazanuhum táwọn bá fẹ́ ṣòdiwọ̀n rẹ̀ tán fẹ́ wọ́n fáwọn èèyàn yastawfun wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa dín. Nàìjíríà bàjẹ́ débi pé àwọn èèyàn ra ẹ̀pà tí wọ́n ti dì tí wọ́n tà wọ́n tún wá ń yọ mẹ́ta lórí ẹ̀pà yẹn wọ́n tún wá dì síbòmíì. àwọn èèyàn ó ra ṣúgà lẹ́yìn tí wọ́n bá ra ṣúgà tán wọ́n tún wá dà sínú abọ́ wọ́n mi sí ṣúgà yẹn kó tún lè wú. ṣúgà yẹn ò wá ní ṣe irú iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n wá máa ṣàṣòrùn. wọ́n ń ṣe níbi ráìsì wọ́n ń ṣe níbi ẹ̀wà gbogbo nǹkan oṣù wọn láyé làbàjẹ́ Nàìjíríà. ọlọ́ni idha kaluhum aw wazanuhum táwọn bá fẹ́ wọ́n tó fẹ́ ṣòdiwọ̀n rẹ̀ fáwọn èèyàn yastawfun wọ́n wá dínkù. ọlọ́ni ala yazunnu ulaika annahum mab'uthun ṣáwọn eléyìí wọ́n àti ẹ̀ kí ń rò pé ọlọ́run ó gbé àwọn dìde ńjọ́ kan li yawmin adhim lọ́jọ́ tó ní agbára wailun yawma'idhin lil mukaththibin ọjọ́ tó pọ̀rọ̀ ṣorí ibú ọlọ́mọdé aṣorí ibú ńjọ́ náà. ọlọ́ni awful kayla wal mizan bil qisti ẹ̀wọ̀n òdiwọ̀n àtòṣùwọ̀n ẹ̀wọ̀n ẹjọ́ pé ẹ má dínkù mọ́ kò ní káyé èèyàn dùn sí kò sì ní káyé èèyàn dín sí eléyìí ti wà nínú ìṣẹ̀mí ayé wa. gbogbo nǹkan tá a bá ti rà dé lọ́jà la fẹ́ jí lórí ẹ̀
á jí ẹ̀tọ́ àwọn èèyàn pamọ́ àwa sì lọ rà á ní pípé torí kó wà lè pọ̀. Náà ẹlẹ́ẹ̀kẹjọ náà ni ṣahadatu zur, kéèyàn máa jẹ́rìí èké, ẹ̀rí èké. Tá a bá wọnú al-Qur'an suratul An'am aya 150 ọlọ́ni wa idha qultum, tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí fa'dilu, ẹ ṣe déédéé, walau kana dha qurba, kódà kó jẹ́ mọ̀lẹ́bí yín. Ó jẹ́ kí n máa rántí ọ̀rọ̀ kan Ustaz Labaika di Christ Jami Adégúnwà ọlọ́mbà wa ṣàlékún dáadáa fún. Ó ti tó bí ọdún méjì tó ti ń pe àwọn àfáà méjì kan wípé ńgbà táwọn lọ Àbújá lórí ọ̀rọ̀ captain kò ṣe captain, ó ní Ustaz Al-Kutubi ó wà ń bẹ̀, ó ní Ustaz Fọlọ́nṣọ́ ó wà ń bẹ̀. Bọ́ nínú òfin tó bá ti ń pè èèyàn lórí ìjẹ́rìí, ẹnìyàn ò tún gbọ́dọ̀ fi ìjẹ́rìí pamọ́ mọ́ nínú táwọn náà ké tí wọ́n sì túmọ̀. Àfáà yìí dẹ̀ ń pè wọ́n fún jẹ́rìí lórí ọ̀rọ̀ tí gbogbo ayé ń dààmú pé wọ́n wà ń bẹ̀ ń báyìí la bábọ̀ ń bẹ̀ ń báyìí la sọ ń bẹ̀ títí dòní ma ra'ayna al-Ustadh Al-Kutubi an yakhruja wa yaqulu shay'an an dhalik. Àfáà yìí dákẹ́ ni kò wí nǹkan kan lórí ẹ̀. Béèyàn bá jó lódodo kì í ṣe bẹ́ẹ̀, béèyàn bá jáfẹ́ ẹ̀sìn kì í ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà làfáà Fọlọ́nṣọ́ nìyẹn. Àfáà yìí ń pè òun náà wà ń bẹ̀ ń jọ náà limadha lam yakhruj, kílé tóun náà jáde wa yaqulu linnasi ma yasma' fi dhalika al-yawm, kóun náà sọ ohun tó gbọ́njọ́ náà ń bẹ́ẹ̀ kó sọ síta gẹ́gẹ́ bí olótìtọ́ ènìyàn. Torí pé àwọn méjèèjì Ọlọ́run máa pè wọ́n jáde lálìkíyámà pé kí nìdí tẹ́ ẹ fi sọ̀rọ̀. Torí pé tí wọ́n bá ti pé mùsùlùmí jẹ́rìí sọ̀rọ̀ kò gbọ́dọ̀ má jẹ́rìí sí. Àmọ́ àwọn méjèèjì sàkátà wákàtàmà, wọ́n dákẹ́, wọ́n fọ̀rọ̀ náà pamọ́. Eléyìí ò tọ́ sí mùsùlùmí tó sì jóní dáwà. Fa idha qultum fa'dilu, tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí ẹ ṣe déédéé, ẹ sọ títọ́. Ìyẹn ni pé ṣahadatu zur ló fi já sí pé nínú àdìsù kan gbà tọ́mọ̀ sàlám sọ̀rọ̀, ó ní ala ukhbirukum bi akbaril kaba'iri thalatha, ẹ jẹ́ kí n fún yín ní èyí tó tóbi jù àwọn ẹ̀ṣẹ̀ ńlá mẹ́ta. Ó ní al-ishraku billah, ìpa nǹkan pọ̀ mọ́ Ọlọ́hun, wa uququl walidayn, ìṣèyá àti bàbá níṣekúṣe. Nínú ẹ̀ náà ni kéèyàn nà wọ́n, kó gbá wọn lójú, kó toríṣiríṣi, kó sọ̀rọ̀ sí wọn, kó yẹ̀yẹ́ wọn, kó pa wọ́n lẹ́kún. Fún àmọ́ ń sábà ṣe léni. Ẹlẹ̀ wa shahadatu zur, ó wá ní ìjẹ́rìí èké, ó wá sọ bẹ́ẹ̀ títí dé pé a fẹ́ wò pé laitahu sakata, ṣé kò ní dákẹ́ mọ́ ni. Ìjẹ́rìí èké èèwọ̀ ni nínú òfin Ọlọ́run. Tẹ́ bá wá ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.